اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. ẹja gbé Ọlọ́run tóbi dáadáa ní àṣẹ bàbá wa gba bàbá àlẹjá gbà wọn ní àfọwọ́ Sheikh Mubarak kí wọn kàlùkù hánì fún wa wọn ní àlùbáríkà wọ́n máa pọ̀ sí i wọn ní àlùbáríkà wọ́n máa pọ̀ sí i níjọ́ gbogbo àwọn àlùfáà wa bàbá wa gba bíbí re bàbá wa gba bíbí re bàbá Khalifa Ọlọ́run jẹ́ àrí yín pẹ́sà Dr. Musa Al-Fulani àwọn àlùfáà wa olùwàmọ́sàbà sanyí lẹ́sàn lórí àti gbogbo àwọn àlùfáà wa tí ń bẹ nínú ilé pẹ̀lú bàbá wa àlẹjá gbà ọlọ́mọ́sàbà wa dúpẹ́ fún yín o. a gbọ́ Al-Qur'ani náà kan sí torí ilé Al-Qur'ani ni a wà pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àfáà Ahmad tí bàbá wa gba àbòtó. Allahu Akbar. àfáà wa Sheikh Ahmad à ń kí bàbá wa National Mission Ansar Islam ní Minna nínú iṣẹ́ bàbá alájà gbà ní Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ sà ìsọ Ọlọ́run abọ́ Ọlọ́run máa wà pẹ̀lú yín sà Ọlọ́run wa sẹ́yìn lẹ́sàn lórí Ansar Islam ní Minna Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ tí ilé náà ò ní bàjẹ́ àti gbogbo ẹ̀ka tí àwọn alájà gbà ní Ọlọ́run wa sẹ́yìn lẹ́sàn lórí. àfáà wa Ahmad à ń kí ìwọlé àfáà wa Sheikh Kozim àdábá níjà pé kí wọ́n máa wọlé bàbá wa ẹ̀sẹ̀ Ọlọ́run ní jẹ́ kí ẹ ṣiṣẹ́ sà. àfáà wa Ahmad bismillah. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله العظيم.
ẹja gbé Ọlọ́run tóbi dáadáa níyànjú bàbá Alhaji àgbà wọ́n ní Suratul Kawthar odidi kan àfa apá ná àti àfa àwọn àgbà àbòtó tí wọ́n kí Al-Qur'ani náà fún wa wọ́n ní àlùbáríkà lè yí ọlọ́mọ́sàjọ́ ọ̀gá gbogbo wa inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar inna shaniyaka huwal abtar. nísìnyí báyìí a máa lọ síbi kí a gbọ́rọ̀ Ọlọ́run látọ̀dọ̀ gbogbo àwa ìjọ Adabiya Youth tá a jẹ́ ọ̀kan lára ẹ̀ka ìjọ Alhaji àgbà nílẹ̀ yìí àti gbogbo àgbáyé. ẹni tí wọ́n máa sojú wa tí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa náà ni àfáà àgbà Fadilatu Sheikh Al-Imam Yusuf Uthman Al-Mahami Ar-Rais àfáà wa ni ó sọ̀rọ̀ Ọlọ́run náà fún wa. àwọn bàbá níbi wọn ti máa ń ṣe ní gbogbo ìgbà náà nù èyí tí wọ́n sọ fún wa ní àárọ̀ tó ní àlùbáríkà bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ okun bẹ́ẹ̀ àtàwí àtàgbọ́yé Ọlọ́run bá ṣe ń bàbá wa imam wala hawla wala quwwata. àwọn ajá náà sì ti dé àbí ẹ wọlé. لا تنسى أصلك يا فتى علما إلى ما تنتسب Allah. قل عنه يقنم لا تخف Ọlọ́run wọlé àwọn Alhaji àgbà májẹ̀ ṣiṣẹ́ o. الحاضر والمغترب شيخ اللبيب بالألمعين أصل الوصول بلا ريب فخري بعلمي مصدرا بشرى ذا خير الطلب bàbá wa Isu eléyìí sáàkọ́ jẹ́ májẹ̀fẹ́lẹ̀ ìdágbére o. من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب ألا أيها المكسود في كل ساعة bàbá wa gba alákè bí ata Ya Latif ẹ ṣé. شكوت إليك در فرحا شكايتي Ọlọ́run bá dúpẹ́ fún yín o. ألا يا رجائي أنت تكشف كربتي bàbá president bàbá imam wọn ń gba ìyọ̀ǹda sa. فهب لي Bàbá ìmáàmù ń gbá yọ̀ǹda. ذنوبي كل فكد حاجتي gbogbo ẹ̀yin ìgbìmọ̀ bàbá ń gba فهب ìyọ̀ǹda. لي ذنوبي كل فكد حاجتي أتيت بأعمال Ọlọ́run o. قباح رديئة bàbá Alhaji àgbà وما في bàbá wa tẹ́wọ́ o. الوعي أبن جناك جنايتي àrí ìgbàgbọ́ أتحرقني بالنار يا غاية المنى Ọlọ́run. فأين رجائي ثم أين مخافتي ilé afáwa májò délé òkùnkùn láéláé májò délé òkùnkùn láéláé. ثم أين مخافتي فاكم الله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه واتباعه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم رب قد آتيتني من الملك آمين وعلمتني من تأويل أحاديث آمين فاطر السماوات والأرض آمين أنت ولي في الدنيا والآخرة آمين توفني مسلما والحقني بالصالحين آمين
adúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Gbogbo hálù tí a bá ti bára wa a máa dúpẹ́ náà ni. A máa dúpẹ́ náà ni. Alhamdulillah. Lérí hálù tá a wà yìí ọpẹ́ náà là ń dá fọ́lọ́run ọba pé tọ́ adúpẹ́ pé ó ṣe bá ṣe rí yìí. Alhamdulillah. Alhamdulillah. Bàbá wa àfáàgbà Rahimahullah. àwọn òbí wọn méjèèjì àwọn ẹlẹ́hà wọn àtàwọn ọmọ wọn tí wọ́n ti lọ Ọlọ́run bá kó bá wa kẹ́ wọn. Amina. Bàbá wa Alhaji àgbà àwọn òbí wọn méjèèjì àti àwọn aya wọn àtàwọn ọmọ tí wọ́n ti lọ Ọlọ́run bá kó bá wa kẹ́ wọn. Amina. La ilaha illallah. Gbogbo àwọn àfáà wa ní Àdàbíyà Ọlọ́run bá kó bá wa kẹ́ gbogbo wọn àti lọ. Amina. Bismillahi qul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bàbá wa Allahu Akbar Khalifa Adabiyyin títí tẹ̀ní Ọlọ́run kó bá wa pẹ̀lú wọn o. Amina. Àlékún ẹ̀mí gígùn Ọlọ́run kó bá wa ṣe fún wọn o. Amina. Àlékún àlàáfíà àlékún karama Ọlọ́run kó bá wa ṣe fún wọn. Amina. Àlékún ìtọ́sọ́nà Ọlọ́run kó bá wa ṣe fún wọn. Amina. La ilaha illallah. Amina. Ní bàbá wa Alhaji àgbà Ọlọ́run má dàrú láíláí. Amina. Ọlọ́run má fi òkò ìbànújẹ́ sílé náà. Amina. Ọlọ́run má fi ìbànújẹ́ sílé náà láíláí. Amina. Lókun bàtàyé bá ń jáyé. Amina. Bismillahi inna a'tayna. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Gbogbo àwọn àlùfáà mi tí wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú mi látẹ̀rí bàbá wa Abdul Fattah al-Basoli, àlùfáà wa Safiyullah, àlùfáà wa Mayami láti Òṣogbo, àlùfáà wa Qasim Adabanija. Ọlọ́ba kó bá wa dúpẹ́ fún yín. Amina. Àwọn míṣánná wa ní Ansaru Islam ní Mina àjọpàdé ní Kaduna joni Ọlọ́ba kó bá sàlékún dáadáa. Amina. Khalifa alfa wa àgbà alfa wa Aboto alfa wa Barrister àbá yìí sọ pé Muhammad kan Barrister ní ń jẹ́ bẹ́ẹ̀ alfa wa Barrister Abdulhafiz Ọlọ́run bá kó bá dúpẹ́ fún yín. Amina. Àlékún ìdáyà Ọlọ́run bá kó bá ṣe fún yín. Amina. La ilaha illallah. Amina. Àwọn àlùfáà wa tí wọ́n dòkó àlùfáà wa ọmọlẹ́yìn Ọlọ́run bá kó bá dúpẹ́ fún yín. Amina. Mo wá fi kíkí mi náà kí pírẹsidẹ́ǹtì Àdàbíyà Youth àlùfáà wa Abdullahi Salman Al-Adabi wọ́n fi kankan náà kún pé tọ̀wọ́n ni yọ̀ndélé òní náà. Àwọn ni wọ́n pè mí lánàá pé Àdàbíyà Youth wọ́n ní dòkólẹ̀ tí wọ́n ṣe lénìí wọ́n wá ní àwọn làwọn sì ṣe pírẹsidẹ́ǹtì pèmí ní pírẹsidẹ́ǹtì èmi ní sì ṣe tó ìṣẹ́njọ́jà àwọn yẹn pé àwọn náà ló ṣe kò jòkó wájú pé èmi ní ṣe kó dàbí tán lọ jòkó sí wọn ni ibi tí wọ́n ti máa rí tí n bá ń sọ ká ni kó lè jòkó sí àyìn ẹ̀kọ́ kan tó náà ni Ọlọ́run bá kó bá dúpẹ́ fún yín. Gbogbo àwa jama Àdàbíyà Youth tí a wà níkàlẹ̀ ẹ dákun ẹ já dìde káwọn yóò jẹ̀rí wa Àdàbíyà Youth ẹ dákun ẹ já dìde gbogbo wa ẹ̀rí gan èmi náà dìde. Tábà ní Àdàbíyà Youth táwọn wí yìí gbogbo ọ̀dọ́ Àdàbíyà tó wá lè kéwú gbogbo màá ìdílé Àdàbíyà tá a ní lè kéwú kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ lè kéwú kọ̀ọ̀kan kì í ṣe lè kéwú kan gbogbo lé kí wá Àdàbíyà tó wà lágbàáyé àwọn ọ̀dọ́ Àdàbíyà àwa rèé àdúpẹ́ fún Ọlọ́run ọba o Ọlọ́run ọba yóò dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ìdákẹ́já jókòó padà. Amina. Naam gbàgínà wa wọ́n ní ká sọ̀rọ̀ Ọlọ́run ntí ó ṣẹlẹ̀ gan lásán ó tó níwàásí. Allah. Afa Abdulrahman ntó ṣẹlẹ̀ lásán gan ó tó níwàásí. Bàbá wa tó lọ yìí gbogbo wa kò wù wá kí wọ́n lọ a máa kàn gbá kádàrá Ọlọ́run ọba pé bọ́lọ́run ọba ṣe fẹ́ nù ni ètò Ọlọ́run ọba nù ni kò sẹ́ni ó wù kí bàbá lọ
àmọ́ gbà tọ́lọ́wọ́ bá wa wò àwòrán dáadáa wá pé anabi fúnra rẹ̀ gan tọ́lọ́wọ́ bá alayhi wa sallam. tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá padà mú anabi lọ́nà ni àfáàgbà lọ wọ́n lo ayé wọ́n padà lọ́nà ni bàbá alájà àgbà wọ́n lọ àwọn mẹ́rin jẹ́ náà pé àwọn ò tiẹ̀ rí wọn gbogbo àwọn khulafa bàbá tí wọ́n ti lọ náà kálukú wọn à ń jẹran wọn fábramán. ما أقرب الموت جدا أتاك يشتد شدا Allah. يا من يراح عليه بالموت طورا وبغدا. ọ̀kan náà àwọn àfa akọrin à ń pè ní Abu Nawas ó sọ̀rọ̀ kan tọrọ náà lágbára púpọ̀ ẹja bẹ̀rẹ̀ láti di ọ̀rọ̀ kú. ما أقرب الموت هدا. Abu Nawas nígbà tí ó sọ̀rọ̀ ó ní kullu na'in sayun'a gbogbo túfọ̀túfọ̀ ayé sayun'a ìjọ kan ń bọ̀ tó padà túfọ̀ tiẹ̀ náà. ما أقرب الموت جدا. kí ló dákẹ́ sí ó tán kẹ́. أتاك يشتد شدا. Naam. يا من يراح عليه بالموت طورا وبغدا. túfọ̀ ayé ó ní mẹ́tọ́dù tí kálukú wá fẹ́ ń túfọ̀ ayé tí ń túfọ̀ nísìn kódà lómìn tán bá ń kírun sókù la kò sí tó bá kò ní jọyìn wọn eré tí ó sá ni pé kún ó rí pé èmi mo rí iná kọ́fà ìwọ́n tó wá ń sáré bẹ́ẹ̀ pé ó máa lágùn ibi tó jẹ́ kó tọrùn bọ̀ pé mo fẹ́ kọ́fà rẹ̀ ni mo fẹ́ ya píkṣọ̀ ni àfáà ní ìjọ kan ń bọ̀ máa yá wọ́n ń padà ń bọ̀ wá ya tiẹ̀ náà ìjọ kan. ما أقرب الموت جدا أتاك يشتد شدا. الله أكبر. يا من يراح عليه بالموت طورا وبغدا. ajẹ́ gbogbo wa tá a wà láyé awùwà dáadáa ni àbá wùwà dáadáa ìjọ kan ń bọ̀ tá a padà fàyè lẹ̀ táwa tún á wò ó ìjọba yẹn ló jẹ́ ẹni tó wọ 80 70 80 àwọn àbá wọn ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ lọ sọ́jà àwọn ní alájí gidi tó fẹ́ lọ rà mo fẹ́ ra atare àti kìnnì kan ní kílẹ̀ àbísí ọmọ kan rí mi fi mo fẹ́ jó yàgbẹ́. ما 80 أقرب الموت 80 70 جدا أتاك يشتد شدا. يا من يراح عليه بالموت طورا ويغدا. ayé tó jẹ́ pé bí kú bá dé bá kálukú ẹni tí ń ṣiṣẹ́ dáadáa wọ́n ní kó máa ṣe lọ ìjọ kan ń bọ̀ tí ò ní lè ṣe dáadáa mọ́ ẹni tí wọ́n ń ṣàbúrú kóun náà máa ṣe lọ kó máa jó gbogbo tí ń jó tí ò da tí ń jó papọ̀ mọ́ra wọn tí ń dá gbogbo ọmọ ọlọ́mọ lákẹ́ ẹ̀mí bá tí wọ́n jẹ́ ìjọ kan ń bọ̀ kó máa ṣe lọ ìjọ kan ń bọ̀ tí ò ní lè jó nǹkan mọ́. أتستطيع لما قد مضى من العيش ردا. الله الغي أوضح من أن يراه ذو العقل رشدا. ẹ wá wò ó níjẹta fún ara mi wọ́n á jòkúlẹ̀ mo á wò pé bàbá wa Khalifa nígbà tán wà láyé fúnra ara wọn tán bá ń jáde lọ kálukú wà rọ tẹ̀lé wọn à ń tẹ̀lé àlefa lòde ìgbà tí wọ́n gbé wọn dáyé wọn nìtàn kálukú padà àwọn nìkan wọn wà ń bẹ̀ ẹ̀rù wa bà mí pé kódà bí èyí padà sẹ́yìn. تموت فردا وتأتي Allah. يوم القيامة فردا. طوبى لعبد تقي
لم يعل في الخير جهدا tamutu faridan. تموت فردا وتأتي Allah. يوم القيامة فردا توبى لعبد تقيا لم يعل في الخير جهدا. Gbogbo àwa tá ń lo ayé tá ń lo dáadáa a lò ó wù wá a lò dáadáa bá lò dáadáa a lò ó bó ṣe wù wá a ṣe tọ́lọ́wọ́n ọba lóhun ò fẹ́ ọlọ́wọ́n ọba ní kálukú dákú ni o. تموت فردا وتأتي يوم القيامة فردا Ó ti dá mbẹ̀ wọn náà, ó ti dá mbẹ̀ wọn náà. تموت فردا وتأتي يوم القيامة فردا. Agbọ́tà àwọn tí wọn ò léèyàn àwọn tí wọn ò lọ́mọ kéwú ẹ wo bàbá wa Khalifa wọn lọ́mọ kéwú wọn lọ́mọ ọmọ kéwú bẹ́ẹ̀ sì wá lọ tòun ti bẹ́ẹ̀ gbogbo wa wá tẹ̀lé wọn débi sàárè wọn àwa padà àwa pa àwọn nìkan lẹ̀ bẹ́ẹ̀. تموت فردا وتأتي يوم القيامة فردا تموت فردا وتأتي يوم القيامة فردا. Kóńtà fà ń kàn ní ó ṣe déédéé ayé Al-Qur'an tó ní wa kulluhum atihi yawmal qiyamati fardan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wa kulluhum atihi yawmal qiyamati fardan. وكلهم آتيه يوم القيامة فردا Allahu akbar. وكلهم آتيه يوم القيامة فردا. Ọlọ́run ní Ọlọ́run bá bọ̀ Ọlọ́run ní gbogbo àwọn èèyàn gbogbo yín ni mo fún nọ́mbà ẹ lè dàrú mọ́ mi lójú lójú àlùkìyámà. Ọwọ́ ni wa kulluhum bí gbogbo yín ti wá pọ̀ tó nẹ̀ àtìhì ẹ padà wá bí mi Ọlọ́run ọba. يوم القيامة فردا Allahu akbar. وكلهم آتيه يوم القيامة فردا. Ẹni tó bá ń tàn láyé tí ń sọ̀rọ̀ tí wọ́n hó tó ń gan mọ̀ pé ìsọkúsọ ló ń sọ àmọ́ bàtà ti hó yìí kò yẹ kí n chẹ́ǹjẹ̀. Àwọn tí wọ́n hó ni wọn ò ní hó nù sàárè nígbà tí wọ́n bá ń fìyà jẹ ọ́. Àwọn ò ní hó. Àwọn tí ń gbà nǹkan mí lọ láyé àmọ́ wọ́n ń bẹ nínú sàárè tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ó máa dáná ni. Ó máa dáná ni. Ọbabaku wọn ti babaku má nísìnyí wọ́n ti cancel tradition wọn ni custom wọn ni pé Ababaku bò ó nígbà tí ẹ ti ṣe tá a jẹ kú gbogbo náà ń sá lọ ni. gbàgbọ́ gbogbo òdo má wulẹ̀ jáyàn Ababaku má wọn ò kú dó. تموت فردا وتأتي يوم القيامة فردا. Abu Nawasi wa ní kullu bakin sayubuka gbogbo sọkúnsọkún ayé bakin anakiratu tufidul umum kullu bakin sayubaka. gbogbo sọkúnsọkún ayé bakin ìtumọ̀ ẹ̀ ni pé eríṣiríṣi ẹkún lẹ kálukú máa ń sun tó kù bá kú èrè ilẹ̀ ẹkún wà ẹkún tó jẹ́ pé ó kà máa ma sun lásìkò lásán ni ó ń bẹ. wọ́n ní tàbá ìzá kùsífà alhijabu anil uyun tabayyanu man baka mimman tabaka. Bàbá ká gàgá kò lójú kálukú á rí pẹ́lómi ó kàn ṣe bí ẹni ń sunkún ni ẹkún ni ò dénú. Abu Nawasi wa ní kullu bakin gbogbo ẹni sunkún ó sún dáadáa ni àbò sún tán ó wá yín mú pé ó dá bó ṣe kú ni ó dá bó ṣe kú ni ẹkún kan nù ẹkún kan ni pé ẹkún tó dénú ẹkún kan nù ni
àwọn àníkúlù bá kí n gbogbo sokósokún ayé tí ń sunkún fòkú sáyò bò ká ìjọ kan ń bọ̀ padà sunkún tiẹ̀ náà ó sún dáadáa wọ́n sùn tiẹ̀ náà dáadáa ó sún dáadáa wọ́n sùn tiẹ̀ náà láìdáa. تموت فردا وتأتي يوم القيامة فردا تموت فردا وتأتي يوم القيامة فردا. bàbá wa lọ àfẹ́kún lọ àmọ́ Al-Qur'ani ní wa ma ja'alna li basharin. أعوذ بالله من الشيطان الرجيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. ẹ̀wọ̀n lọ́wọ́ bá ẹ̀tọ́lọ́wọ́ bá ń bá wíbi ayé ayé Ànábì Muhammad ní bá. وما جعلنا لبشر من قبلك الخلد. ó ní ọ̀rẹ́ mi Muhammad ọ̀rẹ́ mi wà má òjíṣẹ́ mi wà má ja'alna libasharin min qablikal khuld. akẹ́ alfa wa yìí ko. wa ma ja'alna libasharin min qablikal khuld afa in mitta fahumul khalidun. ọlọ́wà kó bá sàlékún dáadáa yìí sá. أفإن مت فهم الخالدون. توي سا. وما جعلنا لبشر من قبلك الخلد. ayé àwọn wá dàgbà pé Ànábì Ọlọ́run bá pè Ànábì jókòó pé ọ̀rẹ́ mi ìbá fò tọ̀dọ̀ tiẹ̀. وما جعلنا لبشر min qablikal khuld. ọ̀rẹ́ mi ìbá fọ̀tọ̀dọ̀ tiẹ̀ ìbá fi wọ́ lẹ̀ kí n má pàwọ́ kí n má mú wọ lọ àmọ́ ìṣe bẹ́ẹ̀ síwájú. afa in mitta fahumul khaliduna afa in mitta fahumul khalidun. ọlọ́wọ́ ọ̀tọ́rọ̀ ọ̀sán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó lóun ò rọ́gbọ́n dá sí i àfikún ọmú wọn náà lọ. ọ wá ní ẹlòmíwá lè máa rò pé iná nà ẹ̀ntọ́lọ́run ránṣẹ́ lọ́wọ́ padà tó mú lọ wọn ni tí ó máa rẹ̀ nìyẹn tó lọ́wọ́ fẹ́ràn lọ ó sì pa ó sì mú lọ. ọlọ́wọ́ bá ní àfà ìmìta. afa in mitta fahumul khaliduna afa in mitta fahumul khalidun. sẹ́mi Ọlọ́run wà fi wọ́n lẹ̀ yíò ní kí o lọ kí o kú káwọn mọ́ lọ mo ṣe pa àwọ̀ náà ní ẹ́ pa àwọn tó tún wá lẹ́yìn rẹ̀ náà. Allah. kò wá sí ẹni tí ó lọ tí ò ní dúnyàn àdúrà tá a máa wá ṣe ni pé ibi ó fi ilẹ̀ kó má bàjẹ́ ibi wọ́n fi ilẹ̀ ni kó má bàjẹ́ ibi tí wọ́n ti fi ilẹ̀ ilé bàbá wa Aláàjì Àgbà rahimahullahu ta'ala. Ọlọ́run ní balẹ̀ yìí jẹ́ o. Amina. Aya kan wà ní Al-Qur'an mi máa ń fi ṣe dédé ilé yìí ni. Ọlọ́run bá ní inna akhlasnahum. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. Ọlọ́run bá ní ẹ má gbàgbé ẹ rántí Ànábì wa Ibrahim. وإسحاق Ànábì wa Ishaq. ويعقوب Ànábì wa Yaqub. أولي الأيدي والأبصار أولي الأيدي والأبصار. Ó ní ulul aidi ni wọ́n ìtumọ̀ yẹn ni pé àwọn náà ọba adá wọn lọ́lá àwọn mẹ́lẹ̀ tún sí pé àwọn alágbára ni wọ́n. Ulul aidi tá a bá lò fún ilé Aláàjì Àgbà ni pé àwọn náà ọba àṣẹ wọn ló ní mímọ́
àṣẹ wọn lẹ́lẹ́kọ̀ọ́ tí wọ́n ń jẹ́ ń bọ̀ wá ulul aidi àṣẹ wọn ló ní mímọ̀ tí wọ́n máa tún ayé èèyàn ṣe pẹ̀lú mímọ̀. àkọ́kọ́ náà wọ́n ní wal absar àbẹ̀sọ́rù àtúnwájẹ́ kún ó ní insight ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní acute observation wọ́n ó wòye sí nǹkan pé tí nǹkan yìí bó ló ṣe rí tí ò ní dá wàhálà lẹ̀ ń bọ̀ mo fẹ́ ṣàyè àlàyé bẹ̀ wọ́n ni. sẹ́rí tẹ́bà ń wọ̀ bá alájà àgbà rahimahullahu ta'ala. ipa àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ yìí máa ń sọ fáwọn èèyàn wa ipa àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tán ju alájà àgbà lọ wọ́n bú alájà àgbà ẹ máa gbọ́ o wọ́n bú wọn àwọn tí ò tó wọn wọ́n rí wọn fín bẹ́ẹ̀ sì wínú ni àwọn tó ju alájà àgbà lọ wọ́n bú alájà àgbà àwọn tí ò wá tó wọn ṣe kí ni wọ́n rí wọn fín ẹ máa gbọ́ o bẹ́ẹ̀ kẹ́ ló ti yà nínú ni ẹ dákun kí ayà ò dákun. inna akhlasnahum bi khalisatin dhikra dar wa dhkur ibadana ibrahim wa ishaq wa yaqub na'am ulil aidi wal absar la ń tún lọ́wọ́ o sẹ́rí ìbọ́lájà àgbà wọn ni ìrí wọn fi wọn ni. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار أولي الأيدي والأبصار tí wọ́n bá wá bú bàbá alájà àgbà àbí wọ́n rí wọn fín bàbá nì yóò wá ní ẹ má bú ẹnì kankan o ọmọ kéwù mi gbọ́dọ̀ bú ẹnì kankan o mo wá padà wò láyé tá a wà yìí pé bàbá yìí ti wo nǹkan tó pọ̀ pé tí mo bá ní kí n bú yàn fúnra mi àbí tí mo ní kí àwọn ọmọ kéwù mi ó bú yàn mo ti fi pírẹsidẹ́ǹtì kalẹ̀ nu pé ẹ̀yin náà lè mọ gbàgbàlagbà tó bá dé ayé tá a wà yìí nísìnyí àwa náà bá wà nínú àwọn tí ó máa bú àwọn àgbàlagbà bí ẹni tó jẹ́ bí ọmọ 30 years kó máa bú ọmọ 80 years ẹ wò gẹ́gẹ́ wọn ni ẹni tó máa jẹ́ ọmọ tó jẹ́ 25 years kó máa bú ọmọ 70 years ẹgẹ́ ìgbà nísìnyí tó bá jẹ́ pé Alhaji Àgbà yọ̀ǹda ń jọ́ náà lọ́hùn pé ẹ̀yin náà máa bú yẹn ni àwa náà bá wà nù tọ́kì tí mo bá gbàlagbà lé ni. àmọ́ àwọn ti wò ó pé mo bá lè yọ̀ǹda àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà ó yà tọ́ọ̀gì bá. ẹgbẹ́ ọ̀hún ni àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà ó ṣe kí ni ó yà tọ́ọ̀gì. ẹ wá wò ó ẹgbẹ́ mafhumu mukhalafa lọ́dọ̀ àwọn ní usul al-fiqh wọ́n ń pè kéde ní mafhumu mukhalafa ìtumọ̀ ẹgbẹ́ wíwèé tí mo wí náà tá a bá wá rí mbò míì náà tóun náà bá yọ̀ǹda kán máa bọ́ máa kéwú ẹ rí i pé tí wọ́n ti yọ̀ǹda fún wọn náà wọ́n máa ṣe lọ. afáàkì lórí ìdákẹ́. inna akhlasnahum bi khalisatin dhikra dar. ọlọ́run wa ní inna àwọn ọlọ́run ọba akhlasnahum amú Alhaji Àgbà àwọn ọmọ kéwà Alhaji Àgbà akhlasnahum amú wọn jáde níbi tí èrè òsì ní fi yí wọn lára. inna akhlasnahum bi khalisatin dhikra dar wa innahum indana lamina al-mustafina al-akhyar. ọlọ́ni ilé yìí akhlasnahum àsàwọn lẹ́sà bi khalisatin pẹ̀lú àwọn qualities kan. bi khalisatin dhikra dar. àwọn qualities yìí ẹ lè rí ń bò mí akhlasnahum ẹ wàá rí i pé wọ́n máa wá ní àmọ́ tó sọ̀rọ̀ wọn ni àmọ́ máa jí Kamaru ni kìíní ẹ ti wà khalisọ wọn ni wọ́n rí lára kálukú ni àmọ́ tó sọ̀rọ̀ yìí àmọ́ má sì gbá ló ti kéwú
بخالصة ذكر الدار الله. إنا أخلصناهم بخالصة ذكر الدار. wọn wá ní ká kọ́ máa ka lísì àwọn kírímínà nínú àwọn àfà pẹ̀lú àyà yìí ẹni bọ́mọ alájàgbà ń bẹ̀ ẹni tó jòkó ọmọ ilé tó jòkó tẹ́ ń bú mọ́gàjí lé wọn níbi wáàsí ẹ lè bọ́mọ alájàgbà ń bẹ̀ ẹni tí ń bú ẹni tó ti kú kún tó bí bàbá rẹ̀ ẹ lè bá ọmọ alájàgbà ń bẹ̀ torí pé Ọlọ́run ọba ti ṣàánú àwọn ọmọ alájàgbà akhlasnahum bi khalisa ذكر الدار. wọ́n ti fi kọ́ wọn pé gbogbo ń tá a bá ṣe láyé yìí á padà pàdé gbogbo ẹ̀ lálìkíyámọ̀ o. Inna أخلصناهم بخالصة ذكر الدار Allah akbar. وإنهم عندنا لمن المصطفين الأخيار. ẹ jẹ́ kí n fún yín ní practical example kan ẹnìkan pè mí lánàá ó ní wọ́n ti ẹ ti yan khalifa mi wọ́n ní àwọn èèyàn khalifa lọ́dọ̀ wa ọ̀rọ̀ tọ̀dọ̀ wa dàgbà pé àwọn ọ̀rọ̀ ogún pínpín Ọlọ́run bá ti pín kalẹ̀ sínú Al-Qur'ani wọ́n kàn fi lé kálukú lọ́wọ́ nígbà tí òbí bá kú ni wọ́n kàn fi ọ ti dà ogún pínpín láti pín kalẹ̀ Ọlọ́run bá ti pín kalẹ̀ nínú Al-Qur'ani wọ́n kàn fi lé kálukú lọ́wọ́ báyìí ni bẹ́ẹ̀ lọ́wọ́ tí wá ṣe rí kèké ń ṣe pé à ń yàn án gbé wọn gbàgbà àwọn àdìgbò kọ́ a máa hó gbé kìnnìlá. وإنهم عندنا لمن المصطفين الأخيار. إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. Ọlọ́run ní adálé òní àgbà wa àgbà. أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. Ọlọ́run ní ilé yìí àwa kọ́ la yan khalifa múná yan khalifa yíyàn bó àwọn òyàn ọ̀rọ̀ tí wá dà gẹ́gẹ́ bí ogún tọ́nà ọba ti pín sínú Al-Qur'ani ni tó bá ti dé wọn kàrí bọ́sì mọ̀ mú kẹ́ èmi lọ yóò sì gbọ́ yóò sì mọ̀ kìí sí báyẹ̀sẹ̀ tó yàn kò fàjá. إنا أخلصناهم بخالصة ذكر الدار الله أكبر. وإنهم عندنا لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. kí ló dé tọ́lọ́run bá lo al-mustafayna ọdún wa ní al-akhyar al-mustafayna àwọn tá a sàlẹ́sà èwo tún wá ní al-akhyar tọ́lọ́run bá fi sí ìtumọ̀ rẹ̀ ni pé al-mustafayna kálukú asẹlòmí lẹ́sà kéwú àmọ́ al-akhayaru ìwà kéwú sí lára ẹ̀. Allah. al-akhayaru làwọn tí asàlẹ́sà kéwú
al-mustafayn المصطفين asalẹ́sà kéwú al-akhayaru àtúnwá bá wà kéwú lára rẹ̀ kò ká má pé njó eré eléri. وإنهم عندنا لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. torí pé àkànlè tú al-mustafayna àti al-akhayaru ká tú bákan náà torí pé siyadatul mabni tadullu ala siyadatul al-mal. tọ́lọ́mọ bá fi sọ nǹkan kankan ìkankan wà ń bẹ̀ tó fẹ́ ká mú bẹ̀ ni al-mustafay àwọn ẹni ẹ̀sà afisẹ̀lómi lẹ́sà wà fún ọ ní kéwú onímọ̀ kéwú àmọ́ al-akhayaru wọ́n padà mọ́ wá lọ pé ẹ̀yà ẹ̀yìn àfà gidi ẹ̀ máa bọ́ sí ìyá yìí tẹ́lẹ̀ mi bá mú wa ní ara padà ó sì ń bẹ̀ al-akhayaru ní ó wọ ibẹ̀ ó lè jẹ́ mustafay náà torí pé òun náà ti tó pé àfà ni wa but al-akhayaru ni wọ́n sì máa wá sàwọn pé àmọ́ wọ ìwà tẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ò dáa. وإنهم عندنا لمن المصطفين الأخيار. المصطفين الأخيار mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ìmá sọ pé ìmá wí pé ẹnìkankan ó má bọ́ ẹnìkankan bàbá wa Alhaji Àgbà ìmá wí pé ẹnìkankan ó gbọ́dọ̀ bọ́ ẹnìkankan ni lẹ́gẹ̀sì kan ni pé tí mo bá lọ tán ẹ padà wá ya wèrè ẹ máa fún kálukú ní léèbù kódà ní òun wá fẹ́ wá ìsìn burú tó báyìí ẹ wá ya wèrè lẹ́yìn mi báyìí tó bá ṣe padà sẹ́yìn ni yóò lè sọ bẹ́ẹ̀. وإنهم عندنا لمن المصطفين الأخيار. ọlọ́run wá ṣe bàbá Alhaji Àgbà ilé yìí ó sá lẹ́sà gbogbo àwọn kúlàfáwù tí wọ́n ń wá ẹni ẹ̀sà ni wọ́n ọlọ́run wá sí wá èmi ò tí ì rí ma wá di pé kí n wá rí ọmọ kí wá Alhaji Àgbà tí ó wá dó báyìí tí ó ma wá sọ̀pọ̀ ọ̀rọ̀ sílé Alhaji Àgbà yìí tí ì rí mi ò tí ì ṣèṣì gbọ́ rí bàbá ló ti ṣe sẹ́yìn ẹ̀ because nígbà tí wọ́n ń sọ pé tẹ́ wọ́n ń rí wọn fín àbí tí wọ́n ń bú wọn tó wọ́n máa sọ pé ẹ máa bú wọn padà nígbà tẹ́ bá bú wọn padà tó bá ti gbọ́ àwọn aláta tó bá ti sún yín tán ẹ̀ padà máa búra yín náà lòun àbáwá ti wá ní fọ́sáìtì yẹn pé bẹ́ẹ̀ bá bú yàn tán ta mo bá ní máa bú yàn bá bú yàn tán ta ẹ̀ padà wá bú yàn lé náà àbáwá ní ẹ má bọ́ ẹnìkan kìí ṣe tí ojó àmọ́ bàbá ti ní fọ́sáìtì pé bẹ́ẹ̀ bá búyàn ẹ padà báyé jẹ́. إنا أخلصناهم بخالصة ذكرى الدار. àwáríkà ibi tó kù sí táyé sẹ́kù sí báyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń jò níyìn tẹ́bá pọ̀ mọ́ mẹ́ pé sáfà ní ó ní èmi sáfà tó ń lọlékéwú èyí lọlékéwú àkílódé tó lọlékéwú nígbàtà tó ń lẹ́yìn bá afá ló kọjẹ́ pé àwọn afá ń ṣe tí ó dá níláyé ibi tá a báyé dé yìí ó tó kíkálukú máa mọ́mọ́ rẹ̀ kó lè kéwú pé ọmọ mi ò kéwú kò dáfà tí ẹ bá ṣe pé Alhaji Àgbà tóun ti fìwà kún tiẹ̀ na fi wá rí pé kódà bó bá bàjẹ́ ń bò mí kò bàjẹ́ ń bí. Allah. kódà bó mọ bí ká a rí pé n tó lè léwa kó n lè kéwú ká mọ́ ọmọ sí lè kéwú ó wà ń bì kan n tí ó mú wa tó ń lè kéwú kọ́ ọmọ owó kéwú náà ó wà ń bò mí náà. tí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó kéwú mọ́ bá kò sẹ́ni tí ó kéwú mọ́ ọlọ́run wá ṣe ọlọ́run tó fún wa ní bàbá dáadáa ó fún wa ní khalifa dáadáa wa innahum indana
لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. Atoki abawa àdúrà sí kalẹ̀ lẹ́ẹ̀kan sí. إنا أخلصناهم بخالصة ذكر الدار. Bàbá wa dákun bí tẹ́ parí ẹ̀ sí ẹ dákun. Mo rẹ́kọ̀ọ́ kan kọ́ nígbà tá a tẹ̀lé àgbàlagbà jáde. Bàbá wa àgbà ayára. أدام الله Bàbá حياته. wa àgbà àdúrà àgbà. أدام الله Ọlọ́run ni a حياته. tẹ̀ wọn lé wọn jáde ní òní. Àwa ará àwọn ẹ̀kọ́ kan kọ́ ń bẹ̀ látara wọn. Ẹ wá rí bí bàbá wa àgbà ayára àti bàbá wa àgbà àdúrà àgbà bá ń sọ̀rọ̀ láàrin ara wọn, wọ́n tún wá pa búbú fúnra wọn. Àwa ní mọ̀ pé ẹnìkan sàgbọ̀rọ̀ jura wọn lọ́nu wọn. الله أكبر. Ẹnìkan sàgbọ̀rọ̀ jura wọn lọ́nu wọn. A sì máa àwọ̀ òsì wádìí bí bá a ṣe bá nù ni. Ọlọ́run ọbọ̀ ò ṣe bẹ́ẹ̀ síbò míì. Wallahi láti. Ọpẹ́ nífa kì í sọ̀rọ̀ àwàdà. الحمد لله. Sọ̀rọ̀ àwàdà. Ìtẹ́ fi mọ̀ pẹ́ lọ́wọ́ òsì bẹ́ẹ̀ fẹ́ fún mi ni pé ẹlòmí ò máa ṣe wá sí lọ́wọ́ yóò máa sọ pé eléyìí ọba mi lè kéwú ni. Àtẹlẹ́yìn wọn náà lójú mi máa fi mọ wá. وإنهم عندنا لمن المصطفين الأخيار Allahu Akbar. وإنهم عندنا لمن المصطفين الأخيار. Kódà bá a bá tún ṣèṣì tá a ṣèṣì jòkó sẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wa wọ́n lọ pé wọ́n ní sọ bẹ́ẹ̀. Àmọ́ ẹ̀ ń bò mí wọ́n lọ pé tọ́fí láì bọ́ síbẹ̀ wọn ó bàjẹ́ ó jòkó yẹn. وإنهم عندنا لمن المصطفين الأخيار. Ọlọ́run ní al-Mustafain ẹ̀yin àdàbíyà àwọn ọlọ́run ọba la sàn yín lẹ́sà pẹ̀lú mímọ́. Al-Akhayaru tó jẹ́ kẹtún wá páàsì kẹtún wà náà Akhayaru ni pé ẹ̀fẹ̀ kọ́ sí. Ẹ gbọ́ mo sọ ń jò ní pé ọ̀tọ̀ ní akin ọ̀tọ̀ ní asa ọ̀tọ̀ ní kíni. Akin ọ̀tọ̀lásá. Ẹlòmí ọmọ sọ ọmọ máa tí ọmọ míì àdàbíyà ní wọn á gbé ya wọ́n là lákin wọ́n là akin wọlé ẹ̀ ní èyí tí wọ́n ń ṣe wọ́n yé sákin asa ni kí n máa ròyìn ẹnìkan tó jù mí lọ nígbà ní àwọn bàbá rẹ̀ nílé bàbá rẹ̀ nílé kìnnìkan ẹni tó jù bàbá tèmi lọ bàbá rẹ̀ kìnnìkan asani akẹ́kọ̀ọ́ asani kí ló wí àfájẹ. wattaba'tu millata aba'i Ibrahima wa Ishaqa wa Yaqub. Allahu Akbar. Ma kana lana an nushrika billahi min shay'. ذلك من فضل الله علينا ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلك كيلو بي ذلك من فضل الله علينا. gbogbo tá a wá wíwò ní tọ́lọ́wọ́ bá ṣe fún wa ọ̀la ọlọ́run kan máa ṣàánú wa ni. ذلك من فضل الله علينا. ọlọ́run tó wá ní alayna ọlọ́run ṣàánú àdàbíyà pẹ̀lú gbogbo tá a wí yìí ó wá ní wàhálà. وعلى الناس. kódà ìlú ò bá ti dàrú náà tó bá yẹ pé àyà wèrè ni àmọ́ wàhálà náà sí àwọn yẹn náà ń jòkó jẹ́ wọ́n ń gbé pẹ̀lú rọrùn nígbà táwọn ò ya wèrè.
ذلك من فضل الله علينا وعلى الناس pé a fìlú lọ́kàn balẹ̀ àwa fìlú ní ọkàn balẹ̀ bàbá ọba lọ ní mo sọ pé wọ́n tún ń bọ̀ tábàárẹ̀ lòmíì tí ń bọ̀ ní àmọ̀gbẹ́jọ́ jà tó gbé wá irú tiwa yìí nígbà bá dé bẹ́ẹ̀ tábà dọ̀dọ̀ bàbá ọba lọ ní tó mọ̀ rí pé àwọn wa dúpẹ́ nù àwọn ṣe ọkàn ní wọn náà balẹ̀ pé àwọn ní bàbá pé شيخ والله يعصمه من الناس ذلك من فضل الله علينا وعلى ẹgbẹ̀rún tí ní fọ́dún láyé àlẹ́ iná ọlọ́run bá sí ọlá lé fún wa fáwọn àdàbíyàbí wọ́n ní wàhálà náàsì àti gbogbo olùkọ̀ọ̀kan tá à ń gbé Allah ànáṣù ń bẹ̀ wọ́n ní ẹ̀rùn tó pé àwọn èèyàn wa ìlú ló pè é pé ìlú náà fọkàn balẹ̀ kí ló wá parí ẹ̀. ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yòó ṣe kí ni wọn ò dúpẹ́ ìdúpẹ́ tó fi dúpẹ́ ni pé ká ibi kẹ́hìn ọmọ ìfìlọ́kàn balẹ̀ ẹ̀ wà mọ́ ọmọ wa lékewu lékewu tí ó fi tó kọ́ ọmọ yín bẹ́ẹ̀ ṣe fìlú ní ọkàn balẹ̀ subhana rabbika. rabbil izzati amma yasifun assalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. ẹ̀jẹ̀ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. ẹ̀jẹ̀ awilẹ̀ kan sí i tó bá pé mẹ́ta ó dà pé Allahu akbar níyànjú bàbá alẹ́jẹ́ àgbà tòní àti gbogbo àwọn àlùfáà wa níkàlẹ̀ bàbá wa almudir àdúrà mi gbà wọ́n ní bàbá wa al-imam barista Yusuf Uthman al-Mahami al-Rais al-Adabi wọ́n ní kọ́lọ́nkọ́ jọjá rí kọ́ dákun ọpọlọ yín ọlọ́mọjọ́ jọba ọlọ́mọdàlákà yìí náà rú ẹ̀mí gígùn àláfíà ara tó lóore nú ọlọ́dàkùn mọ́ṣàbá wa ṣe fún yín níyàn dáwọ́ bá wà lẹ́jẹ́ àgbà wọn ló dìde Suratul Kawthar ẹyọ kan wọn ní ká ké fún àwọn àlùfáà wa wọn ní bí ọba yàtọ̀ ọlọ́njọ́ tó máa dá sí ni bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar amin. àwọn àdàbíyá yóò ti lápapọ̀ àwọn aláwa mi báyìí ní àárọ̀ yìí tí àwọn ń julẹ̀ kalẹ̀ dé àwọn àlùfáà wa bàbá imam àdúrà mi gbà bàbá sì ti wà ní ìkàlẹ̀ lọ́dọ̀ tí wà níbí báyìí a máa gbèǹde a sì tún máa wà ní ìjòkó náà ni o gbogbo ẹni tó bá dìde yàn yín wà sí tí ọ̀ ìṣù ṣe kò ṣiṣẹ́ fún un o àfúrásì torí kò sí sínú bí báyìí o àfáà ni àwọn àfáà náà sì fẹ́ gba máìkì ẹni tó bá ti wá dìde ọ̀gbà àwọn àfáà wa ní àfáà náà ni àwọn gbèǹde lọ́dọ̀ tí wà ń bí báyìí láti ọ̀dọ̀ àfáà wa Sheikh Abdulkadir Ar-Rabbani Al-Adabi láti Kaduna baba imam wọ́n ní kí ẹ wá ṣe àdúrà ìparí ta wá Adabiya Youth ká máa wá dúró sọ́dọ̀ àwọn bàbá wa akramakumullahu al-karim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله صلاة وتسليما تحل بها عقدتي وتفرج بها قربتي وتمحو بها خطيئتي وتقضي بها حاجتي يا رب العالمين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ọlọ́mọba anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá wa afáàgbà rahimahullahu ta'ala Mawlana Sheikh Taj al-Adabi Ọlọ́run bá wa kẹ́ wọn àtàwọn ọmọ wọn àtàwọn òbí wọn
àti gbogbo mọ̀lẹ́bí wọn tí bàbá Alhaji àgbà máa ń bọ́ bàtà fún kí tí wọ́n ti wà níwájú Ọlọ́run. A wà lágbolé ibi tí wọ́n bá ti ṣoore fún wọn tí wọ́n ti máa ń sọ fọ́mọ àtọmọ kéwú níbi wọ́n bá sì ti ṣàbúrú fún wọn tí wọ́n ti máa sọ pé ká tọrọ àforíjì fún wọn. gbogbo èyí tí àwọn àgbàlagbà ń ṣe lára Alhaji àgbà aljaza'u min jinsil amal. Ọlọ́run ń san Alhaji àgbà lẹ́san ìmọ̀ oore àti ọpẹ́ dú fún àfa wọn lára àwa tá à ń jọmọ kéwú wọn. ilé bàbá àfa àgbà ọlọ́mọjọ dahoro láíláí ọlá al-Qur'an al-azim. Bàbá Alhaji àgbà nínú ilé níbí ọlọ́mọsàbá wa kẹ́ wọn. Bàbá Alhaji àgbà ẹlẹ́ẹ̀kejì bàbá Khalifa alákọ̀ọ́kọ́ nù ọlọ́mọba wa kẹ́ wọn. Bàbá Khalifa bàbá Alhaji àgbà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́mọsàbá wa kẹ́ wọn. Bàbá Alhaji àgbà ẹlẹ́ẹ̀kẹrin tí a jókòó ní àlùbáríkà wọn nítorí wọ́n jókòó yìí ọlọ́mọba yọ́nú sí wọn ọlá al-Qur'an al-azim la hawla wala quwwata illa billah. gbogbo tí ń jẹ́ Alhaji àgbà nínú ilé ń bí ọlọ́mọsàbá yọ́nú sí wọn ọlá amina amina amina. Mo kí àwọn bàbá wa àgbà al-mudir ẹlẹ́kẹ̀ẹ́ bá ń wí lẹ́ẹ̀kan sí wípé ẹkú rìn jò ní ọlọ́mọdé rẹ̀ yín láíláí ọlá al-Qur'an al-azim ọlá jẹ́ kan ṣoṣo Ọlọ́run. Mo kí àwọn alfa wa Dr. Sheikh Musa Abdullah al-Fulani ọlọ́mọsàjárí yín pẹ́ o. Mo kí bàbá wa láti ìlú Minna Sheikh Abubakar Aláwìyé ọlọ́mọsàjárí yín pẹ́ al-Adabi ẹkú rìn ọlọ́run sẹ́yìn lẹ́sọ̀ lórí. Alfa wa àgbà Sheikh Abdullah Al-Ummata mo kí wọn púpọ̀ ọlọ́mọsàbá dúpẹ́ fún yín o ọlá al-Qur'an al-azim. Lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ̀pẹ̀ yọ̀ǹda fún mi àwọn ojú ńláńlá ní orí alfa wa àwọn senior wa ń lè kéwú ní àwọn afa wa Dábáníjà afa àwọn eléyìí mọ̀yàn náà dáadáa àwọn àtọ̀rọ̀ yìí wọ́n náà kíìsà sí wa lá ń lè kéwú àmà dúpẹ́ Yorùbá Nabi Muhammad sẹ́rí ilé kí wà lájà bá wọn ti mọ náà yẹn téèyàn lálùbáríkà téèyàn nílò dáfà lọ́nà téèyàn wá sí àfa àwọn dáfà lọ́nà bíi àìsí ifò ká sọ́wọ́ bẹ̀lẹ̀ ta sí tẹ́rì nǹkan mìí lápò wa. Akí alfa wa Dr. Abdulsalam Jimba wọ́n bẹ̀ ń kálẹ̀ àbí tó ẹ bá ń sọ fún wọn mo ti padà mẹ́ni ọkọ̀kọ́ wí àmọ́ báàdù táwọn náà kọ́kọ́ fi hàn wálé mọ́lẹ̀ kéwùnù ayé kò tá lọ́kọ́kọ́ wí àmọ́ báàdù mọ́dà sẹ́yìn wọn ara sẹ̀ mú lọ́jà ẹ̀yà ara káyọ̀ dérù bá mo ti padà mọ́ o apadà sí bọ́lá ọmọdé ọtọ́ sí yìí o ọlá al-Qur'an al-azim. Mo kí àwọn bàbá wa láti òkè kéré lọ́hùn Sheikh Abdul Latif Ẹlẹ́wẹ̀tù ọlọ́mọsàjẹ́ kárí yín pẹ́. Lábẹ́ bẹ́ẹ̀ ń kí brọ́dà mi àfáà mi olórí gbogbo àwa ọmọ kéwú ní mọ́sìndá níbí Sheikh Abdullah onítòlótòló apàdà sí bọ́ọ̀lù ọmọdé ọtọ́ sí wọn ọlá al-Qur'an al-azim la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Mo wá kí president àwa youth àbí Sheikh Abdullah Salman Al-Adabi ẹdí fi kíní kan kún kónú rẹ̀ lè dùn kí má fi kankan tó ó ní má fi kankan kún olùkàlájà bá gbé gbogbo ẹ̀ ọlọ́mọdé máa padà sí ibú láíláí la hawla wala quwwata. Bàbá wa al-mudir a máa ń gbọ́ lẹ́nu yín pé al-ba'iratu tadullu ala al-ba'ir bó ṣe lè wù kó rí egbò padà tọ̀ràn. Èyí tí máa ń sèmi lé mọ̀ lára Alhaji àgbà ni pé bíbí bẹ ẹlẹ́yà Alhaji àgbà bá ṣe ń dẹ́rù bá àwọn ọmọ kéwú pẹ̀lú ẹ̀kọ́ kí ni ń dẹ́rù bá wa pẹ̀lú kátùmọ̀ lẹ́kọ̀ọ́ nìsínà. Ẹ rí i pé mu'allimun nasa bil khulq má pé mu'allimun nasi o tó ń bọ̀ wà torí mi tan kámẹ́rà mọ̀mọ́ tí mo wí o ń bọ̀ wà torí mi tan kámẹ́rà kò rí nǹkan níbi ìjókòó àbáwọn náà ni èmi wọn pé mi náà ráyè kámẹ́rà díẹ̀ wọ́n ní mu'allimun nasa bil khulq khayrun min mu'allimin nasa bil ilm. Ẹni tí ń fi ìwà tí fi ń kọ́yẹ̀ ní ìmọ̀ ó lóore jẹ́ ẹni tí ń lo ìmọ̀ lọ. Ìwà ni Ànábì Muhammadu fáwọn sàhábà bẹ́yẹn bá sì níwà tí fi ń kọ́yẹ̀ ní kéwú ayéré tí rẹ̀ kọ́kọ́ tíra torí pé tó bá bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ ní parí ẹ̀ tí ì lọ ikú ni ó parí rẹ̀ lórí iṣẹ́. Tó bá bẹ̀rẹ̀ mo fẹ́ mọ̀ kọ́ tíra bímọ̀ mi ṣe tó kò ní parí nǹkan kan tí èkú ní ọjà Ànábì ńlá kọ́lẹ̀ ní ó jẹ́ kí sàábé kankan ńlá kọ́lẹ̀
gbogbo ẹni mọ́ bá pọ̀ lára rẹ̀ kì í kọ tírà èèyàn ni wọ́n máa kọ wọ́n máa wá fi àwọn ọmọ tó kọ́ wọ́n máa wá tàn kíkà bó lẹ́yìn ṣe rí bí àlùbáríkà Alhaji Àgbà ti pọ̀ débi pé tẹ́yìn bá ti gbá máìkì mi wọ́n ti mọ bí ó ti kéwú àwọn Alhaji Kamaru ni wọ́n ti mọ̀ kò ní di kí lárúbáwá wá pọ̀ làwọn lárúbáwá tí ọ̀rá sẹ̀mú lọ́jà lárúbáwá tí ó sọ̀yàn di mùsùlùmí àwọn kéwú tí mọ̀ ń sọ̀yàn di múmìnì tí ó sọ̀yàn di mùsùlùmí tọ́lọ́run ó bí ọ pé ta lọ kọ́ ń kéwú láyé lágbájá ni wọ́n wá torí rẹ̀ sọ̀rọ̀ náà dọ́mọ àlìjẹ́nnà kìí sẹ́ni tó kọ́ ń kéwú tọ́lá sẹ́ni tó kọ́ ní o lẹ́jọ́ tó rò lórí ẹ̀ ṣe báyìí ẹ rí i pé alfa wa tọkọ mọ̀kámẹ́ta rírí nígbà tí ń tọrọ ó ní Ọlọ́run ọba má jẹ́ kí á rí àpadà sí ibú bí mo ti bá àtẹnu wa mo ti bá à ẹni tá tẹ̀lé àtẹni tí ó tẹ̀lé wa èyàn mọ́ sórí ibú bẹ́ẹ̀ nígbà mi. bàbá wa Barrister mo gbádùn ọ̀rọ̀ yín púpọ̀ aburú díẹ̀ fa wàláhì aburú díẹ̀ àmọ́ ọmọ Alhaji Àgbà kò sí ẹni tá lè bú fúnra ya láyà rẹ̀ tábánikà ló kọ́ tá ń jẹ́ àmọ́ ọmọ àlè àfáàrí ṣe báyìí bàbá yín ṣe báyìí ta ni wọ́n fẹ́ fi jọ kán wá bá mi kí n tan kámẹ́rà ní sìnkì mọ́ bóyá láyà yẹn mòdìrò ó chaàtì mi pé aya delete ẹ̀ lóbi dájú pé tẹ bá rí fídíò mi ẹ̀ di pé kèé pẹ́ tí fi máa ń delete ẹ̀ yìí máa ń gba kọ́ọ̀lù láti lè ní àwọn ìpadà tí wọ́n fẹ́ change number kẹ̀yẹ́dẹ́ kọ́ mọ́ lo bí 5 hours ká tó mọ́ delete ẹ̀ kọ́kọ́ lo fẹ́ káwọn bíi 10,000 kọ́kọ́ wò náà ẹ̀ àwa delete ẹ̀ ṣe báyìí. bàbá wa Alhaji Àgbà ẹlẹ́kẹ̀ẹ́ bá ń sọ pé rahimahullah ọmọ àtọrọ bí ni wọ́n sẹ́rí kéèyàn sí ara yé dájú kéèyàn sí ara ọ̀run lọ gbogbo ẹni tó sọ̀tàn bàbá Alhaji Àgbà yìí láyé dá wọ́n ti kú o wọ́n ti kú o ò lè wọ àlìjẹ́nnà lórí pé ò tí ì túbá wọ́n fi kú má wàá túbá lọ́dọ̀ àwọn ọmọ tọ́ra wàá kọ́ lọ́sẹ̀ tó bá fẹ́ tọrọ àforíjìn a lè ràn án lọ́wọ́ ibi tó ti pàdé wọn poison náà ni poison kàn mú mọ́ lọ so àmọ́tò ọlọ́run àbíọ́ ó gbà bàbá wa gbà ọlọ́run bàbá Alhaji Àgbà ọlọ́run sábà kẹ́ wọn nínú kí ó ta kí lọ́dọ̀ Alhaji Àgbà kò sí ẹni tí ọ̀tọ́ sàdúrà kúlù Allahu mẹ́ta alákè nìsín ó ti yé mi ó ti yé mi ó ti yé mi sẹ́ ó ti yé mi yẹn àyíbá dàbí yà lèmi náà àbí nígbà tí ó sàmù mọ́lánú àlámọ̀rí mi àbí bisimilahi mẹ́ta kúlù Allahu mẹ́ta bàbá wa Alhaji Àgbà tí wọ́n lọ bá bàbá wa Alhaji àwọn bàbá wa Alhaji Àgbà ọlọ́run wa bí afánú rẹ̀ fi bí ọ́ ọlọ́run sábà yọ́nú sí wọn o wọ́n láàjọ́ tí ọmọ àfáàgbà fi bíbí wọn dùn Alhaji Àgbà nú pé ọlọ́run sì bùn yín lọ́mọ ọlọ́run tó wà tí mi ní ọlọ́run sì bùn lọ́mọ wọ́n láàjọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run sábà fi kẹ́ wọn wọ́n láàjọ́ tí wọ́n bí wọn ọlọ́run bá fi kẹ́ wọn wọ́n láàjọ́ tí wọ́n jáde ọlọ́run bá fi kẹ́ wọn bisimilahi kul wallahu mẹ́ta bisimilahi rahman rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين أم بابا ويدا بقجا دعاء بابا Alhaji Àgbà ti sìn ẹlẹ́kẹ̀ẹ́ bá ń wí dáadáa ẹjọ́ pé mẹ́ta Sheikh ẹlẹ́kẹ̀ẹ́ mẹ́ bí oníbẹ̀ tẹ́wà ní borí bàbá mi ní ń pókọ rẹ̀ yìí o bí wà ní àárẹ́ abúlé ìdí ń pókọ khalifa yìí bàbá mi ní ń pókọ rẹ̀ yìí o Sheikh Muhammad Mustapha Muhammad Kamaluddin Muhammad Habibullah Musa ẹ̀rẹ́kẹ́ mímú bẹ̀rẹ̀ gbogbo kan Muhammad Mustapha Muhammad Kamaluddin Muhammad Habibullah èyí tó parí tẹ́mi wá mímú kí ọwá jẹ́ Musa àbí ọlọ́mọsá jáde wọn pẹ́ ọlọ́mọ má fi àpadà sí ibú kan àláfíà wọn má fi àpadà sí ibú kan ìmọ̀ wọn má fi àpadà sí ibú kan karama wọn wọlá àwọn tó bí wọn wọlá àwọn tó ní wọn wọlá àwọn tó tọ́ wọn al-Fatiha bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لوكو بوبوا ومينولي جزاكم الله خير جزاء Ọlọ́run bá san yín lẹ́san lórí o Ọlọ́run bá dúpẹ́ fún yín subhana rabbika wasalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Nǹkan tó yẹ kàn yàtọ̀ nínú jókòó yìí ni pé sáfúwájú ìyàwó tá a mọ̀ pé ó yẹ ká change position wa ó dà bẹ́ẹ̀